ojú akẹ́kẹ́ ojú iná lójú ẹ̀kọ́ iná ojú wa ògbóná òkèpẹ́ kò ṣẹ́gbà mú ẹ má dìgbò lẹ́kùn ọ̀lẹ́wọ̀n ọ̀lẹ́mí jọ. Ìdàkùn tó ní kẹ́rin àròkẹ́ ìdàkùn tó ní kẹ́rin mẹ́kọ̀ọ́kẹ́ lọ́wọ́ tẹ̀rí náà lọ́jọ́ lọ. Ó dà bẹ́ẹ̀ kò jẹ́ gbámú kò jẹ́ kọlù kò jẹ́ mọ́ iná. Lójú ó ń ṣọ̀fọ̀ ojú akẹ́kẹ́ sábọ́dọ̀ ó ń ṣiṣẹ́ àjọṣe ọ̀bẹ̀rẹ̀ fẹ́ kó ọ̀bẹ̀rẹ̀ fẹ́ kó ọ̀bọ̀ lọ́yà òdúró ó ń bá iná lójú ẹ̀kọ́ iná ojú wa ògbóná ìpẹ́ kò ṣẹ́gbà mú ẹ má dìgbò lẹ́kùn ọ̀lẹ́wọ̀n ọ̀lẹ́mí jọ. Ọmọdé ń gẹ́gẹ́ ní bá ọmọdé ń gẹ́gẹ́ ní bá. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Bọ́mọdé ń gẹ́gẹ́ nígbà. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Ló mọ bí àwọ̀ sí. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Ọlọ́kẹ̀lẹ́ tí kàjá ojúlọ́lá. Ojúlọ́lá. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Bàbá gúnyán, iná kiri ọmọ bọ́lẹ̀ lọ. Bàbá gúnyán, iná kiri ọmọ bọ́lẹ̀ lọ. Yamba wuyembe yembe, babu yanga ẹni ọmọ bá jẹrẹ àjànà kọjá nǹkan mi rọ ẹ bá dúró ẹ má rò kàdé kó ń bọ̀ Ọ̀gbẹ́ni èwo ló gbé fún mi. Yembe yembe, babu yanga mama ti mo bá ṣẹlẹ̀ àjànà kó kọjá mo rí nǹkan fi rán.
ẹ má dúró ẹ má rọ̀ṣẹ̀ ikú ń bọ̀. The big job. Freeze! Freeze! Ẹbí kọ́ mo ní báàgì o, ẹ tó ní báàgì rẹ o. Keep short. Shut up! Ẹ tó ní báàgì rẹ o. Freeze! Yamba yembe yembe, yamba yanga. Sara ó lè yọ ọ̀tán náà lé ara ẹ̀ là máa ń lọ fún ẹ́ sórí gbogbo èyí tí bàbá rẹ̀ ń wí tó ń fọnú fìrí torí tara tiẹ̀ ni ọ̀dà ìwọ náà wo gbogbo àbáwá yìí àti bú àtòrò àtòkè àtilẹ̀ sọ ẹni tẹ́jọ jẹ́gbẹ́ tó tún wà nù lé bàbá yìí. ẹ ṣàǹfà ń bẹ̀ wọ́n. ó ṣeun ọ̀rẹ́ mi àrùn mọ́lẹ̀ ọba tún tiẹ̀ ṣe dáadáa ju bó ṣe wà yìí ó lè ṣe fàṣẹ ó rí báyìí mo fọmọ sára yìí ọ̀rọ̀ rẹ̀ yí ọ dáadáa àbí ńgbà àyà rẹ̀ ò sí ìtọ́ ọmọ ńgbà àyà rẹ̀ wá kú sọ yẹ kí n fẹ́ bìn mí èrò mi ní pé tí n bá fẹ́ bìn mí kò wá ní máa bọ́ sorogún bí mo ṣe wá ń bá ọ sọ kò sí tọ́ ọgbọ́ sí lẹ́nu bí n bá ní ọpọn mi àsìkò tó bá wù ní ọpọn ìgbà míì tí n bá pé òun jẹ ká ọmọ mi ó pé ẹ̀bà ló wù òun jẹ ẹ̀bà náà ni ó sì tẹ̀ bó ló ṣe yìí dà gbogbo tí mò ń bọ́ ọ sọ mo fẹ́ kọ́ ọ gbọ́ dáadáa ni o kọ́ ọmọ ò lè bá àgbọ̀ tiẹ̀ náà àpọ́n sùn lórí ara àpọ́n là ń lọ fún torí òní kan torí àbí. Sara mọ láàrin ẹdẹ mọ lórí wọlé. wọlé kí ló dé ọ̀rẹ́ mi ìwọ òrílẹ̀ mi wò. Baba ń bọ̀ tí ń bọ̀. Baba máa jayé àfọkẹ́ balẹ̀. Baba ilé ọ̀dọ̀ wọn mo ti ń bọ̀ gbogbo ilẹ̀kùn mo bá títì wọ́n ti ta gbogbo dúkìá bàbá mi ilé mọ́tò gbogbo ẹ̀ wọ́n ti ta gbogbo nǹkan ẹni tí mo bá lẹ́nu ọ̀nà kò gbédè mi kò jàbókí kò jáwúsá kan ló wà mẹ́ ìrònú ni mò ń bá káàkiri ibi tó ti rẹ̀ mí tí mo jókòó síbi kan làwọn ọlọ́pàá ti ń lé ẹnìkan bọ̀ ló bá gbé báàgì fún mi mo gba báàgì lọ́wọ́ rẹ̀ báyìí ló bá dákẹ́ ẹni yẹn kú ni bàbá báwọn ọlọ́pàá yẹn ṣe nàbọ́ sí mi mo kàn rí pé mo wúrà láàrin wọn ni ibi tí mo ti bára mi rè bàbá. ọ̀rẹ́ mi inú mi dùn pọ́nrọ́ ìṣojú ẹ o àbí bọ́ méjì ọba débi ẹrù ní bà ẹni ọlá. ìjọ tó ń jẹ jíjẹ ní tó mú tá à ń wí ọ́ tá à ń táyà rẹ ti ná èmi àtọ̀rẹ́ mi lásán ló pé ní bọ́mọdé ọba débi ẹrù ní bà so rán ọlọ́pàá tí ẹ ń nàbọn sí ọ̀hún tí wọ́n bá gbìyànjú páwọn ó yìnbọn ìbọn tì díjò gbogbo wọn pátá wọn ò kú lẹ̀ báyìí alẹ́lẹ́ òní lẹ́kọ́ méjì ọmọ rìn tán mi kú lónìra gbogbo ìgbà yòówù tí ṣòro bá dé bá ọ lójijì wíwo bó ti máa rá máa lọ́nu àbí èso rí pé n tá a ṣe fún ara ẹ̀ jẹ́gùn. bàbá mi mú kankan bàbá bó ló ṣe ṣẹlẹ̀. kò lè yí ọ. ó yà mí lẹ́nu o. má jẹ́ ọyọ́ ọ lẹ́nu mọ́. kí ni wọ́n wà nù báàgì ọwọ́. inú àpò ọwọ́ ẹ̀ tún wo kí ni bẹ́ẹ̀ náà. ọmọ nǹkan tó wà bẹ́ẹ̀ o. Yamba yembe yembe, yamba yanga ẹ̀yin ò mọ̀ bá níbọn bá ń ṣẹ̀rẹ̀ àjànà kó kọjá. àwa yín títí àárín yín ìrònú everybody gan ni pé bóyá ẹ ti kú. Ọlọ́run ò jẹ́. a ṣàtẹ̀dúpẹ́ wípé àríwá láyọ̀. Ọlọ́run ṣeun secretary ẹ wo ẹja gbé yẹn ti sẹ́gbẹ̀ kan èyí tó ṣe pàtàkì jù ni pé bọ̀dá mi lè kàn kọ́ mi ò mọ wẹ́rẹ́ about wọn mo tún délé ẹ lè imagine pé kò jàbókí kò jọ gòdògòdò kan náà fi síbẹ̀ tí ò gbé dé mi ìgbà tó tún fẹ́ máa dẹ́rù bá mi lóní àgókíyù
ó tó wọ́n yà mí lẹ́nu àwọn ó ṣe ń bí àlá pé àbílẹ̀ wa kọ́ ni mo wọ̀ ni ṣé mi ò sí léwọ̀ níṣẹ́ gbogbo ẹ̀ nígbà kan lójú mi o ìyẹn ló jẹ́ kí n wò pé mo láti kí n tẹ̀ yọjú sí yín bẹ́ẹ̀ lè má lè tàn mọ́lẹ̀ sọ́rọ̀ yìí fún mi. ṣe rí nǹkan tẹ́mi wò ní wípé bóyá kẹ́ lọ rí olórí ẹbí tàbí Mr. Razak torí ọ̀rọ̀ yẹn sì di family issue. ṣe rí mo ti gbọ́ nǹkan tẹ́ sọ secretary ṣùgbọ́n nǹkan tó ń gbọ́ bá fún mi ó rí lè ń bá fún mi gan mo pe nọ́mbà bọ̀dá mi títí kò lọ àbí ṣé dáàdi ti ta lé ni torí ọ̀rọ̀ yẹn ò yé mi mọ́ o. ta lékè báwo ló ṣe fẹ́ ta létí mi ò ní mọ̀ ṣé rí sì tí mo ṣe ní kẹ́ lọ rí olórí ẹbí ni. ọ̀sán já ọ̀run dọ̀pá o àkàtàgbọ́sọ lẹ́yìn òdọ̀gọ́ ẹ mọ́kún ojú òpó dín ẹ̀rọ àwọn ọmọlá báyé wọn ṣe wá rè mo máa dá kó máa sùn wọ́n o mo máa dá kó máa dá o kó máa sùn wọ́n o káyé ẹni rí báyìí o ó ṣe. ọ̀sán já ọ̀run dọ̀pá o àkàtàgbọ́sọ lẹ́yìn òdọ̀gọ́ ẹ mọ́kún ojú òpó dín ẹ̀rọ àwọn ọmọlá báyé wọn ṣe wá rè mo máa dá kó máa sùn wọ́n. So guys ẹ ṣé gan you are welcome to Eniola's palace. Feel free. This is my pass. Ẹ ṣé. So bí mo ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ká tó wọlé. Mission yìí, mo fẹ́ ká jọ carry out ni. But it needs assistance everybody. Màá fún yín ní 500k each up front. Bá ṣe bẹ̀rẹ̀. Tá bá tuntun wá ní details tá fẹ́. Another 500,000 naira for each and every one of you. Tá bá accomplish mission wa. Tá parí iṣẹ́. I want to surprise everybody. Kí lẹ rí sí? Kí lẹ feel? Eniola. Yes, madam. Òun ló fò fún iṣẹ́ oníkòtì dáadáa. A máa jẹ́ bí bó ṣe rán wa. Àbí kí lẹ́nu mo sọ yìí dáadáa. Wow. Consider it done. No problem. Ẹ jẹ́ ká start business. Okay, that's call for celebration. ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ibi ò tí mọ́ ọmọkùnrin ọ̀hún wá kò sẹ́ni tọ́mọ̀ ọmọ wa rè ẹnìkan kan ò rojú ẹ̀ ńlẹ̀ rárá àti rárá. Ẹ wo mo délé ó yà mí lẹ́nu kò gbédè tí mò ń sọ mi ì gbọ́ tiẹ̀ tí mo pèsè àgbọn ni pé àgọ́ kí yù ìfìnú kọ̀ mọ́ tiẹ̀ àgọ́ kí yù ó tún wá dàbí pé àbí kò ṣe lè wà ní mọ́ ni mo lọ mo tún padà torí mo rí pé ilé àwọn mi dání ẹ̀ ní ilé wa náà ní níṣẹ́ ló dàbí àlá bóun ló ṣe dì bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣùgbọ́n ilé balẹ̀ kan náà wì í ń gbé olórí ẹbí jáde lọ tí wọ́n sì dé wọ́n láwọn tó ń ṣiṣẹ́ ẹbí yóò dáwọ́ dúró. Again. èyí ló mú kí mi náà sọ fún Lẹ́kan farapamọ́ díẹ̀ o Ọlọ́run jẹ́ ká tún gbókù tiẹ̀ náà lásìkò tá a wà yìí. nígbà wọn kó àwọn dírẹ́fà àti gateman ìyún Dáúdà àtàríyọ̀ wọ́n ti ṣèwádìí tọ́lọ́pàá ní wọn mọ́wọ́ wọn mẹsẹ̀ nínú tọ́sẹ̀lẹ̀ kí ló kù síbi kan fi hàn lẹ̀ ni èyí Kàbílà Kúrè níjọ́ tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ kò sí nílé ọjọ́ náà láti ní kó fóun lẹ́yìn tiẹ̀ kó mọ́ bá tiẹ̀ lọ. Ẹ parọ́ sà ọwọ́ mi gan-an ti tọrọ àyè pé ọmọ ẹ̀gbọ́n àwọn bímọ. kí ló wá kù lẹ́yìn pé ká sọ fún Lẹ́kan pé kò fi lélẹ̀ kó náà sáré kọ́ gbẹ́mí ara ẹ̀ sá lẹ́yìn tó sì kó lé èmi náà ti pe nọ́mbà rẹ̀ ọ̀lọ́. ìyẹn ló ń dùn mí jù báwo la ṣe máa pè wọ́n tí nọ́mbà ò ní lọ mo tẹ́ àwọn títí bẹ́ẹ̀ àwọn tẹ̀lé fún mi ní green light lórí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí because gbogbo ti dàrú mọ́ mi lójú o kò yé mi sísá o. kò lè má rí bẹ́ẹ̀ sórí nígbà tá a ti wá fojú kàn wọ́n náà báyìí gbẹ́mí ara ẹ̀ pamọ́ wàá farapamọ́ síbi fúngbà díẹ̀ ilé rẹ o Ọlọ́run ní pọ́ báyìí fún wa o. àmì sá ẹ ṣe gan sá ẹ pẹ fún wa bọ ní ti tèmi yẹn sá
mímí kan ò ní mímí agbára Ọlọ́run àwọn tó ń gbógun yẹn wọ́n ń gbógun lásán ni wọ́n yà ṣera wọn ni torí ọwọ́ tọ́gọ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ni ó fi lò ẹ sà láìpẹ́ ẹ máa rí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ mo wà lórí ẹ̀ mo ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ Ọlọ́run dẹ̀ fojú àwọn àṣebí yẹn sà láìpẹ́ láì jìnnà ní lágbára Ọlọ́run. Ẹniọlá ẹ sà. o ò sí mọ́ sí ìwádìí kankan bí ọ̀rọ̀ dídú yìí ẹja àbíjàbọ̀ ló ń jà o. ẹ sà bóyá nítorí pẹ́ sí ń bẹ̀ lọ́jọ́ yẹn ni bóyá kẹ́ máa sọ bẹ́ẹ̀ pé ẹ ká fìjà fọlọ́run jà ìgbà kan àwo kan tẹ bá fìlì kan tí mò ń fi lọ́jọ́ tí mò ń sọ yìí ẹ máa understand mi but anyway ẹ má worry sà nǹkan kò ní ṣe mí ṣe gbọ́ nǹkan kò ní ṣe mí. tó bá wá rí bẹ́ẹ̀ bó o bá ti rìn kọ́ ọmọ àwẹ̀ yìí bó o bá rìn ọmọ àwẹ̀ gbẹ́ àgbẹ̀ bí ẹ ti ń sọ yẹn o Ọlọ́run ní fi ọ́ fáyé mú. bàbá kò sí wàhálà kankan sà ẹ má worry tí má ráyè láàrin ọ̀sẹ̀ yìí màá make sure pé mo débí lẹ́ẹ̀kan sí but mi ò wá ní dáwà this time around àmúyàwó mi dání kó wá kí kẹ́lẹ́ dámọ̀. ìyàwó rẹ̀. bẹ́ẹ̀ ni sà mo ti ní ẹ̀ sà. inú mi yóò dùn láti mọ̀. Escort Soldier Western Records. SCODE, no shit, but I was born on the street. Look up to God, I say no to defeat. More rap, more fly, I'm killing the beat for you, I'm the king of the street. Me no said, I'm doing my shit. That's about the titty to go. I don't bubble, me no. Western Records, with them blue, so that pass me the car, me one smooth. New deal, new contracts. Holding me surface, the top chat. One book, one fucking time. Me got this done, everything like back. Densities, that's mommy. Just have to go boy, cover me. But she don't see only for me. I'm street to the street, most party. Okay, SOULJA. Head of Kumakana gave me soldier, but sorrow. Wọ́n lójú mi kú, wọ́n lójú mi jọ ti bọ̀lọ̀. Mo dàgbòrò ọdún láti kẹjà tó fi dé sọ̀lọ̀. Ẹ̀yin tẹ́ ń bí màá náà yín jáde láti kọ̀rọ̀. Yeah, niggas tryna hate me, but haters will never break me. Forget na baba gon make me. No giant selfie shake me. You better don't underrate me, or even just tryna fake me. Don't even try baba God lead in my side. Everything I wear, everything I just my size. If it be smello, come out, you know be my type. I want money balls, nínú game yìí. Orí mi wá ń bẹ nínú game yìí, that's the real shit. Ẹ wá tẹ́lí bá tẹ́ bá fẹ́ rí jata ìṣí. We dey rock Louis Prada, Nike àti Versace. Wọ́n là ní power, wọ́n pè wá ní machine. If you no get anything to offer, ọ̀gbẹ́ni Jọ̀fáṣì. Ṣára sáwọn tèmi tá mà, ìyá bí mi mo di gangster. Ẹrùkú fọyín pẹ̀lú casta, fi hàn sí mi ọ̀gbẹ́ni run faster. Inú street sọ bẹ́ mi sí, mo mu gàrí pẹ̀lẹ́ náà sí. Ẹrù tí wọ́n wà lẹ́yìn mọ́mọ́ sí, ó yàtọ̀ sí pé máa ti kílì sí. When we talking money, talking stardom, hustling there no sense. Now we making money, multi stardom, chopping there one share. Industry ti gbàlejò, ó yẹ kí mi káàbọ̀. Fáwọn tó sign out ń gbà tẹ́mi login, ó dàbọ̀. Haters tryna bring us down, Olúwa gbé wa sókè. They know me everywhere, Western Records ti wà lókè. Ìgbà tá drop echo ká gbogbo yín lẹ́jọ́ sí. Adúpẹ́ lọ́wọ́ àwọn lọ́tẹ̀ àtàwọn alábòsí. I spend every day, cash every day, nínú club making one low key. Making it rain, well every day, títí dẹ́lẹ́gùsí. Ṣẹlẹ̀ má jìn ní, ṣé là máa fi dé yín? Èmi olóró, you can call me Fadéyì. Tí máa ṣe tán pẹ̀lú ẹ̀, wọ́n máa rò pọ̀ yàgbé yín. Yeah, Soldier àti Esco, we are ballin' like a baller. I can't see my feet, cause nigga, I'm going taller. Western Record bars, àwọn eléyìí ó máa kí n tọ́jà. Ṣùgbọ́n tó bá gbé náà wojú ẹ̀, ó máa rí jà Soldier. Mo ṣe àmì wọlé, ṣẹ́dù kú jáde. Látinú barracks àti látinú garage. Ẹni ọ̀mí lélẹ̀, mo dẹ̀ rẹ́dí láti gbáyé. Àwa mà ní balls nínú game yìí. Orí mi wá ń bẹ nínú game yìí, that's the real shit. Ẹ wá tẹ́lí bá tẹ́ bá fẹ́ rí jata ìṣí. We dey rock Louis Prada, Nike àti Versace. Wọ́n là ní power, wọ́n pè wá ní machine. If you no get anything to offer, ọ̀gbẹ́ni Jọ̀fáṣì. Yeah, Western Records. Okay. Soldier. Kò yẹ kó bẹ̀rù, kò yẹ kó sá kíjò. Hey guys, mo pẹ̀ tí máa bínú, ẹ má bínú. Látàárọ̀. Ẹ ti pẹ́ náà, ìjàkùn òkèèrè di ọ̀sán. Ẹni abirì òkè ń rìn ìrù, ẹ ti pẹ́ jù. Ẹ ṣáà má bínú. Díà, sọ fún bí tráfíkì ẹ ṣe pọ̀ tó. Ẹni bínú sí wa ni, ẹ wò tráfíkì yẹn, ó wà ní ìtìgbọ̀n. Ṣé ti gbọ́? Oh mad. Ebi á ti máa pa yín àbí? Honestly, ibi tí ń pa ọ́. Ẹ jẹ́ kí sáré wọ kíchìn, ìgbà yín ṣe nǹkan tó wà òkè. So, Alpha, ibo ni iṣẹ́ dé? Actually, àti parí gbogbo details ni. Movement bẹ̀rẹ̀ lọ́la ló kù. Nice one. And again, ṣé format àlẹ́ ọ̀fẹ́ ló yẹn náà lálọ́? Ó
Go straight, you go. Yamba we yembe yembe, yamba we yamba. Mo da jaja ni gbogbo yakile. Kò sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ó dé tó dàpọ̀ ó ṣòro ní ma pọ̀lì mi níbi ìgbéra làrá kẹwọlẹ̀ ìgbéra àjálẹ̀ ní pọ̀lì mi níbi ìgbéra làrá kẹwọlẹ̀ ìgbéra. Ìwọ wo ló wà nínú òkùnkùn tó ń tafà sínú mọ́lẹ̀ tó bá tó fi ṣe ogun rán jáde síta. Ìwọ tí ẹ ní ó dáa tó bá jẹ́ ọmọ kan tó dẹ̀ tó fi ṣe ogun rán pítú ọwọ́ ẹ̀. Kò sílé wọn ń bèrè ó dé tó dá mọ́. Ó dà. Ìbọn. Bí ìgbà bá dojú dé ẹ máa sí o lọ́rọ̀ ká ayé ò fẹ́ kó rẹ̀ ni bẹ́ẹ̀gì náà ni mo ti rí ní ọjọ́ mo dúpẹ́ o èmi ọgbọ́n rẹ̀ o dúpẹ́ ibi náà ni tí máa ń rí ọ ọ̀kàrẹ̀ ọgbọ́n rẹ̀ òòlàgbẹ́ńké bá gbé bá ké nínú gbọ́ ọmọ rẹ̀ á jẹ níwò bálùkù bá ké nínú gbọ́ ọmọ rẹ̀ á jẹ níwò ewé jẹ́ mi wò nínú ọba jẹ́ mi wò tètè nílé ọgbọ́ wọ́n ní pé o mo fẹ́ fi ọ́ sọ olúgbò òun ńlá ni olùgbò mo fẹ́ fi ọ́ sí o sì fẹ́ kọ́ jẹ́ kò jẹ́ kó fi oníṣògùn tiẹ̀ kó má jẹ́ mẹ́ta rẹ̀ náà mo fẹ́ já mo sì fẹ́ kó rí bí mo ṣe fẹ́ ni o ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́dì fún mi o. Ewu òrìṣà afẹ́fẹ́ náà ní sọ́jọ́ ọ̀run náà sílẹ̀ fún àti ìfẹ́ náà ní sọ́jọ́ ọ̀run náà sílẹ̀ fún wọ́n kọ́ ló kó ìdíkà tí o tẹ́kẹ̀ ìdíkà fẹ́ wà á tàbí dúró lẹ́nu yìí. Ta ló tún yẹ kẹta? Ta ló tún sàfẹ́rẹ́ mọ́jú lẹ́yìn? Wọ́n ní ọjà onílé kan tó fẹ́ ní tẹ̀mí ẹ ti dàgbé pé ní nánú mílíọ̀nù máa dùgbò rẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ẹ̀fọ́ náà máa dùn tẹ̀lé jawari jawari. Tani èmi àpáta para pàtó parẹ̀ ládùúgbà àpáta burú olóko dá sí tolóko ọ̀bá dá sí kọ́ ẹ̀fẹ́ bí sísú lẹ́yìn. Ìwọ rẹ̀ èmi ni ìwọ ló ń túnbẹ̀ kẹ́kà. Èmi ni kò sílé wọn bèrè ó dé tán dá. Ìlú da fáwọn tí ń bèrè rẹ̀ ayé wọn bàjẹ́ wọ́n sọ ìbú kò sílé wọn bèrè kí ló ń bèrè fún kí ló ń bèrè láṣẹ ní wọ́n jẹ́ àpáta para pa. Obìnrin ni àbó gbóhùn rẹ̀. Òní da fún omi rẹ̀ kí kèrè ọ̀bọ̀lọ̀ gbé ọ̀sàárẹ̀ ọ̀bọ̀lọ̀ fáwọn bọ́. Àbánikẹ́ rẹ̀ dá o ìkẹrẹ ò lè mọ̀kúta kí kẹ́kẹ́ ọ̀pá má ti òrò rẹ̀ lẹ́nu. Ó tọ́ bẹ́ẹ̀ ta ló kọ ẹ nípa ta ló kọ ẹ lógede níwájú àwọn ta ni. Ilẹ̀ mọ̀pẹ̀ ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yarí alámọ̀ọ́rẹ́ tọ́ba ayé pẹ̀lú alábọ̀ọ̀kà kò gbé ní ti kò lálẹ́ ti sáyé tẹ̀tẹ̀ kọ́ wá jẹ́ bí o. Ẹ wo ìṣe èyí ti rí irú aláwọ̀ rẹ̀ jẹ́ kí bàbá gbọ́ ń pa ẹ̀ náà kémi náà
ló ń pè yìí. The same person tí mo fẹ́ pè ló ń pè yìí. Very good. Ẹ káàárọ̀ sà. Ọ̀gbọ́n, àlá burúkú tí mo lá sí ọ̀dà o. Ẹ lálàá. Èmi náà fẹ́ pè yín ni èmi náà lálàá àlá burúkú. Mo sì fẹ́ kọ́ ọ yọjú sí mi kíákíá. Bàbá àpáta wọn ṣe ń sọ yẹn fún yàn. Sínsìn mo ti bá yín tán báyìí. Ọ̀kàrẹ̀, ìmọ̀ àrètí. Máa kàn wọṣọ ni mo lè máa wẹ̀ gan máa wá báyìí. Yes sir. All right sir. Kíákíá báyìí. Olóyè Akíbọ̀dé, ṣé mo sọ fún ọ pé ọ̀rọ̀ tí ń da ronú ń dúfá, ọ̀rọ̀ tí ń do oníṣègùn ní ń dọ̀ sẹ́yìn, ọ̀rọ̀ tí bá ń dògún ìbànújẹ́ alágbẹ̀dẹ ni. Wo mo wá fẹ́ kó o mọ̀ pákó ẹsẹ̀ gbé àmọ̀tẹ́kùn ẹsẹ̀ gbé ajá tó lójú mi bá fojú kèkúté lé ọ̀run làlà. Mo fẹ́ sọ ọ́ di amílẹ̀ kìkì ní gbogbo àyíkáyè. Akéyìn tí wọ́n ti kó lákéyìn tí ọmọ kéyìn tí ọmọ fọwọ́ bojú wọmi ibi ikú bá ti bá kọ́ni irú wa ní ìlú lọ. Mo sọ fọ́ mo lẹ́mi lè yẹ kọ́lù èèyàn tí wọ́n ń pè ní kọ́lù ọ̀kọ́lùbí ọ̀kọ́lọ̀pẹ̀ mo kọ́lù bí dúró mo kọ́lọ̀pẹ̀ ọ̀pẹ́tọ̀ ya mo kọ́lọ̀ ọmọ ènìyàn ó bá rẹ̀ nílò àwọn oṣù ibi àwọn ọ̀kẹ́ ti gbé sórí rẹ̀ táwọn ọmọ ènìyàn kẹ́ ti ń ṣàgbákò wo ní ṣàgbákò ayé àwọn ọ̀tá rẹ̀ ti fẹ̀ mo fẹ́ kó o máa fi wọ́n sàásùjẹ ni ọgbọ́n ìjọ ewúrẹ́ sẹ́fà ọjọ́ náà wọ́n fi sàásùjẹ ọjọ́ tájá sókun ọjọ́ náà wọ́n fi sàásùjẹ wo àgbẹ̀mẹ̀mẹ̀ tó sọdún ọdún náà wọ́n fi sàásùjẹ àkùkọ gàgàrà tó sàkóṣàgbẹ̀ àgbẹ̀ fi sàásù ni mo fẹ́ kó o fi gbogbo ọ̀tá rẹ̀ kó o máa fi sàásùjẹ. mo fẹ́ kó o dájú mo fẹ́ kó o wú àká lórí àwọn ọ̀tá rẹ̀ orí pẹ́ láyé orí di kẹ́ríkẹ́sẹ̀ àyàpẹ́ láyé àyàdọ̀kẹ̀rẹ̀ àtẹlẹsẹ̀ tẹ̀lẹ̀ títí ọ̀dọ̀ pa ìṣòro àwọn ọ̀sẹ̀ bá fún sasangele nígbà tó ló fẹ́ rí àwọn ẹlẹ́yẹ mo fẹ́ rí ẹlẹ́yẹ òkè mo fẹ́ rí ẹlẹ́yẹ lẹ́mẹ̀ tọ́lọ́ mọ́ mẹ́rin ìyá yín bí kó tó fi ń jẹ lórí wọn ìyá yín ló bí ifá ó fàjẹ ònílé adó ìyá yín ló bí ọ̀sẹ̀ yìí ó fi jẹ lórí ògùn ìyá yín ló bí ògùn ó fi jẹ lágbẹ̀rẹ̀ ìyá yín ló bí olúwẹ̀rẹ̀ ó fi jẹ ti ọmọ yìí jọ̀dẹ̀ ìyá yìí òun ló bí ẹ̀yìn ìyá ní ẹlẹ́yẹ ọwọ́ fi ń jẹ lórí gbogbo ọpátá gbogbo mo fẹ́ kẹ́ ẹ má fi Akíbọ̀dé kẹ́ fi jẹ lórí ayé mo fẹ́ kẹ́ bá ń gbé agbára ayé fún ká gbára ẹnì kẹ́kẹ́ òní kámọ́ nítorí kí ló ṣe rí bẹ́ẹ̀ kò bá wọn kálájì o bẹ́ẹ̀ ni ò bá wọn tó sọ àlẹ́ ọmọdé kò bá wọn dẹ́dẹ́ ní mọ̀sùn bẹ́ẹ̀ ni ò bá wọn fẹ́yàn rẹ̀ kó fi sáyà tó bá rí bẹ́ẹ̀ ẹ bá fún ní agbára ayé bẹ́ẹ̀ ni torí ẹ̀yìn lẹ́ni gbogbo ẹni tó bá morúkọ yín pátápátá gbódógbódó ẹ̀yìn ọ̀rọ̀ ayé gbé fún ó ti máa mú níyè ó ti máa fọ níyè ó ti mọ̀ ìyá tó gbóúnjẹ ó ti mọ̀ ìyá tó bóṣù ó ti mọ̀ ìyá olóṣù kú ó ti mọ̀ ìyá olóṣù dé ó ti mọ̀ ìyá ọlọ́mọ mìnìmìnì yé ó ti mọ̀ àwọn méjèèjì tí wọ́n tẹ̀lé ọ̀rùn mílà lọ sójú ìfẹ́. mo fẹ́ kẹ́ wá fún lágbára kò bá wọn tó sọ ọ̀nọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò bá wọn rẹ́rẹ́rẹ́ ní mọ̀sùn kò bá wọn fẹ́ ìyá ọ̀nà kó fi sáyà kò sì fẹ́ mọ owó lóòtù fẹ̀fẹ̀ wá jẹ́ ó yẹ wá fún yín agbára ayé tí ọmọ fi sọkọ lórí gbogbo ayé pátápátá torí pé lórúkọ yín o gbà òun rè bẹ́ẹ̀ ni. ẹsẹ̀ o ti morúkọ ogbóyin pátápátá ẹni ẹni bá ti morúkọ yẹ ìwé fún lágbára ni o ti máa mú níyè o ti máa fọ níyè ọmọ ìyá tó gbóúnjẹ ọmọ ìyá tó bóṣù ọmọ ìyá olóṣù kú ọmọ ìyá olóṣù dé ọmọ ìyá ọlọmọ mìnìmìnì yè látòní lọ wo o ti di alágbára. sọ̀rọ̀ bó ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ má fọ́ náà aṣọ ìwọ̀n àyìn ni ọ̀lẹ́ agbébó yìí ṣẹlẹ̀ náà 100 aṣáṣe ẹ̀ wọ́n lé àṣà yẹn sí náà ọlọ́ má fọ́ náà ṣó ń fọ́ ni àmọ́ oníṣẹ́ máa ṣe má pàníkì ọbẹ̀ ní ìwé lélẹ́yìn náà ìmú mẹ́rin lè máa jẹ freshers máa jẹ ọlọ́bẹ̀ àlàyé òní wà ń bì freshers lélẹ́yìn ìyẹn wà ní. ẹni tó park síbẹ̀ náà ló park síbẹ̀ ó yà lẹ́nu pé mo fi mọ́tò cross ọ̀nà àbí bàbá yín ti dé sí ilé wọn béèrè ẹ̀ ó tún dé tán ó dá pọn.
Ha! The picture! Ọ̀gbẹ́ni, o ti dé tójótójó gbogbo tẹ̀rù tẹ̀. Gbogbo iṣẹ́ tẹ ṣé ń gbà ẹ́, o ti jalè lórí ń sìn o. Àlàyé Ìyá ara ẹ̀ máa kà. Àlàyé ló dé nìyà. For year, go collect. Ebi ni wọ́n yà bọ́ sí. Ọ̀gbẹ́ni, èmi lẹ́yìn ọbọ̀ sí. Àbáná náà sẹ́kù, bí látàlí ọmọ àjọyọ̀. Ẹ̀fọ́ ẹ̀kú, àbá yín ti dé. Ṣọ́nṣọ́ mẹ́jọ padà fojú kan ra wọn. Wọ́n ta kíjọ kíjọ. Iná ni kò ṣe é gbá mú. Mo dá afẹ́fẹ́ o. Tàǹtọ́gbẹ́ náà wojú ẹkùn láì ṣàwọ̀. Tàǹtọ́gbẹ́ náà wojú ẹkùn o. Láì ṣàwọ̀. Iná lójú ẹkùn. Iná. Ojú wa. Òǹgbóná. Pẹ̀pẹ̀ kò ṣẹ́gbà mú. Ẹ má dìgbò lẹ́gbọ́n. Ọ̀lẹ́wọ̀n ọ̀ọ́dẹ̀ picture. Ó sọ wípé orí máà tí wọ́n pa yẹn ló ti bá picture yìí. Yes sir, orí ẹ̀ mo ti bọ̀ sá. But ó kọ́ ìyà mi lẹ́nu níbẹ̀ ni pé nígbà tó pa tán a tún bàbọ̀ wájú ẹ̀. But with my experience in this crime field, ojú ọ̀tá tó wọlé sí lára ẹ̀ kò jọ pé wọ́n yìn bọ̀n, kò jọ pé wọ́n dojú ìbọn kọ́. Ó dà pé self-inflicted wound ni, bí ẹ̀kọ́ commit suicide. Suicide? Yes sir. What? Ẹ lọ bẹ̀rẹ̀ investigation yín lórí ẹ̀. Yes sir. Then you give me the report. Yes sir. Thank you. Doníkùnsekùn, oníkùnsekùn, àṣẹ tẹ́lẹ́dùà bá pa fóòrùn lòrùn múṣẹ. Àṣẹ tẹ́lẹ́dùà bá pa fóṣùpá lòṣùpá múṣẹ. Mo rán ọ báyìí o, ìṣọkùnrin ni, ìṣobìnrin ni, ọmọdé àbágbà ní bá ń pèrè mi níbi, kò ṣe wọn bó ṣe ń ṣojú, kò ṣe wọn báṣubàṣu, ó dọ̀bẹ̀. Akífọmọ rẹ̀ bọ̀rẹ̀ iná ta dáfẹ́ yẹgún ẹyẹ mi là fi ń sunjẹ. Ó yá padà síbi tó ti ń bọ̀. Ó kárẹ̀ ẹ dá àyàn mọ́ èmi gángan lò ṣá. Olóògì ní kò sí lẹ́wọ̀n bẹ̀rẹ̀ ó dé tó dá pọ̀. Ojú ń tọ́lẹ̀ ọtọ́kọ̀. Olóògì ní ti gàjà. Ojú tọ́lẹ̀ ọtọ́kọ̀. Bá mi fojú àgbà òfin iṣẹ́ ọjọ́ àwọn báyìí. Kí ni 6 fi yàtọ̀ fi 7? Ọmọ àṣẹ ní ẹ̀ ń tẹ̀, ọmọ kankan. Kò ṣe é ní ṣòro, kò ṣe é tán. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Kí ló ṣe náà? Bọ́dà bọ́n ló ń lọ yìí àbí? Okay, Eniola, máa lọ straight bó ṣe ń lọ yẹn. Iná ni kò ṣe é gbá mú. Mo dá afẹ́fẹ́ o. Tàǹtọ́gbẹ́ náà wojú ẹkùn láì ṣàwọ̀. Tàǹtọ́gbẹ́ náà wojú ẹkùn o. Láì ṣàwọ̀. Eniola, turn to your right.
Yamba yembe yembe, yamba yanga yanga. And you mama ni gonga shere. Yes, country. Yeah, my love is in my love is in Oh, yeah, turn síbẹ̀. And park síbẹ̀. Hold on. Ó ṣì wà nínú ilé yẹn. Tó bá ti ń jáde, màá sọ fún ẹ. Okay. Eniola, stand by, ó ti ń jáde bọ̀. Okay. Gbogbo ọ̀nà kìkìyà. Ode, tọrọ ti kú o. Fine, ó ti ń bọ̀, stand by. The big job. Ajana kukaja mori kafio. Ọkọjá mori kafio. Da bare ka so parere. Yamba yembe yembe, yamba yanga yanga. Ẹni mọba ní gbọ̀ngbà ṣẹlẹ̀. Ajana kukaja mori kafio. Èmi ni mi ò sí ní wọn bèrè mi mo dé tán ó dá pọn. Ìlú wa fẹ́ jẹ wẹ̀. Kí picture àbí kí ló kú yẹ? Wọ́n náà tún bàbá wa. Ó yà pùtù ọwọ́ ẹ̀. Ó kéré gan nínú ayé. Ó kéré gan. Àpáyọ̀ àbí ẹbọ rí. Wọ́n ní àgbà mi lọ́lẹ̀ mi o. Ẹ̀mí yàtọ̀ táwọn odò kéékèèké bí omi adágún. Pápádà á pàdé odò kéékèèké aṣèkiri àṣèbọ̀ ọdún omi. Ọdún lèmi o, tọ́lọ́ mi ò tó mi ajá ń wẹ́ mi. Agbẹ́jà lọ tìrìtìrì èmi ọba àrí jíìnù. Ìdí ẹ bá ti wọ́n mi, lẹ́yìn ló máa jẹ́rọ ọlẹ̀. Àwọn olùfẹ́ tó bìyà láyà ẹ̀. Bẹ́ẹ̀ni sọ. Babagunyo, ìdágìrì. Nice job. Iná lójú ẹkùn. Iná. Ojú wa. Ngbóná. Pẹ̀pẹ̀ kò ṣẹ́gbà mú. Ẹ má dìgbò lẹ́kùn ọ̀lẹ́wù ọ̀lẹ́bí jọ. Don't blush. Don't baba. Ikú dẹ̀ tí ó yà lẹ́nu ló jẹ́ fún mi. Because this is unbelievable. Kúdẹ̀tì. Ikú pa Kúdẹ̀tì. Ọmọ abúlé bàbá mi. Ó wá ṣe o. Bọ̀bọ́ yẹn ya wèrè gan o. Báwa ṣe pa àwa tún fi picture sórí ẹ̀. Ó láyà o. Kí n lè mọ̀ ni. Kí n lè mọ̀ bó ń ṣe. Hello? Hello? What can I do for you? Ẹni tó ń wo nu picture owó ẹ̀ gangan ló ń sọ̀rọ̀. Ó tún fi hàn àwọn èèyàn káàkiri àbí? Èmi gangan ni mo ń sọ̀rọ̀.
wàá máa gbọ́ farabalẹ̀. Sórí àwọn bọ́ìsì tó kú yẹn, mo fi pàrọ̀ kan ránṣẹ́ sí ẹ ní. Ìwọ gangan ni tájẹ́tì. Èmi. Wàá máa gbọ́, mo fún ẹ ní 7 days. 7 days? 7 days for what? Máa pa ẹ́. 1, 2, 3, 4, 5, 6, 7 days. Yes. Ló wá fi pa èmi. 7 days. Oh, man, tó ń bá sọ̀rọ̀ ni. Òòṣà, òrìṣà, ẹni tí òrìṣà wá sílé ayé láti ṣoríire. Ṣé o mọ̀ pé wait. Ṣé o mọ̀ pé ẹni tí ò bá ní dọ́là ẹni ló máa kú. Èmi. Ọ̀tọ̀ bẹ́ẹ̀. Okay, all right, ó dàbọ̀. Jábọ̀, ọ̀tọ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ inú roko òrìṣà abúlé bàbá mi tó bá ṣẹ̀yìn ló rán mi ìbà. Ẹ̀pàgbọ́ yí mi ká o. Ẹ̀pàgbọ́ yí mi ká o. Ikú máa ń bẹ lóde. Ẹ̀pàgbọ́ yí mi ká o. Oh my God. Oh mẹ́kùn. Oh mẹ́kùn. APO. Just last week ni mo gbọ́ nínú national television tí federal government ní àṣọ wa pé àwọn ọlọ́pàá wa wọ́n ti wà diligent ń sìn, wọ́n ti good gan, they will leave no stone unturned, iṣẹ́ wọ́n ti wà pa tó dẹ̀ fìyàn lọ́kàn balẹ̀. Bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀? Afẹjọ́sùn pé èèyàn kan wà o tó ń pààyàn tó ń fi fọ́tò tó bá fi fọ́tò ara ẹ̀ síbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan kan ṣe sí. Bó wá ní improvement tí federal government ń sọ fún wa bó ló ti jáde bó láti rí. Why? Chief, sir, à ń gbìyànjú adìyẹ ńlá agùn ìyẹn ni òjì á mọ̀. Ẹ sà, DPO, ẹ ti try. Ẹ jẹ́ kí n wá bust brain yín báyìí. Ṣé mo pé ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ti pè mí lórí fóònù, mi ò kọ́kọ́ mọ̀ ibi tó ti rí nọ́mbà mi, ó pè mí ó dẹ̀ assure mi pé òun á make sure pé òun pa èmi within 7 days. Èèyàn ní gbọ́jọ́ ọkọ ẹ̀ kò dákẹ́ o sà, èèyàn ní gbọ́jọ́ ọkọ ẹ̀ kò dákẹ́. Ó fún yín ní 7 days. Bẹ́ẹ̀ ni sà. Kí lẹ fẹ́ ká ṣe báyìí? Kí ni mo fẹ́ kẹ́ ṣe? Tí mo fẹ́ kẹ́ ṣe pọ̀, but ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Ẹ fún mi ní strong policemen iyekíye tán bá jẹ́ kó máa parade àdúgbò àti inú compound mi 24/7 kí wèrè yìí tó dé, wèrè tó ń fún ìyá láyé ẹ̀ ní 7 days. No problem. Yes sir. No problem. Consider it done. Who important o? No problem, no problem. I assure you. Ọ̀rọ̀ ló kó mo wá o. My dear, is something wrong? I don't understand you any longer. Nothing. Baby, why? Why nothing now? I've been married to you for the past 18 years. So I feel I know you better. 1, 2, 3, 4, 5, 6, 7. Nothing. Mi ò dẹjọ́ ṣàánú mi kí ló ṣẹlẹ̀? Ìdùnnú mi ló jẹ́, ayọ̀ mi ló jẹ́. I understand you better. Baby, tell me, what is wrong? Ìgbà mi láàrin òru báyìí, máa pè ẹ́, ó ti máa ronú lọ. Wá kó máa mí kọlẹ̀. Ṣó ti lẹ́lò mi ni jẹ́ kí n mọ̀ náà. Jẹ́ kí n mọ̀. There is nothing. Nothing. Yes, nothing. Nothing. Morning, nothing. Afternoon, nothing. Night, nothing. Ó ti yé mi. Nothing, Abi. Nothing. Nothing. No problem. Nothing. Okay. Ó ti yé mi, mo mọ̀ nǹkan tí mo ṣe. Nothing. Oh, yes.
Nothing. There is nothing. 1, 2, 3, 4, 5, 6, 7 days. Oh yes. Nothing. Nothing. Tó bá jẹ́ yín kí lẹ máa ṣe. Tó bá jẹ́ yín kí lẹ máa wò níwà yín náà. Tó bá jẹ́ yín jẹ́ oníbàárà jẹ́ jù yín lọ. Máa ṣe o. Orí ẹ̀ ti dàrú ọmọ ṣẹ́dà ibo ló wà orí ẹ̀ ti dàrú ibo ló lọ́dà ó lóòrò má bèbí mi. Ó yá ìmájí kó lọ́pẹ́ nǹkan ló ṣe tá a fẹ́ sáré wọlé bẹ́ẹ̀ kí ló máa ṣẹlẹ̀. Ọ̀gá ẹ má bínú sà ẹ má bínú sà. No, that's bullshit now. Bọ́bọ́ ó ti pọ̀ ju o má bèbí mi jàre o ti máa ń support bọ́bọ́ jù. No, Dad, let me tell you something mi fẹ́ bullshit mọ́ because tó bá yẹn sìn wà ní ẹ àwọn ọmọ ẹ wàá máa tẹ́wọ́ pẹ́pẹ́pẹ́ kan ọmọ ẹ ó fẹ́ sanwó school kan. Oh my God. Má wọrí. Madam. Ọ̀bẹ. Ṣé ọ̀rọ̀ onígan kò yé mi mọ́? Kí ló máa ń ṣe yín náà? Gbogbo ògbà wọn máa bá ṣé ẹ máa láì bó ṣe máa sọ̀rọ̀ sí? Rárá. Ẹ má bínú. Ọ̀gá o. Ẹ má bínú. Madam. Kí ni? Ẹ bá mi ra kankan. Gbogbo gbà complain. Akíbọ̀dé gẹ́gẹ́ bí o sì ròyìn ọmọ náà fún mi oní tó bá pa àwọn ọmọ rẹ tẹ́ àtúwájú àwòrán rẹ̀ sí wọn láyà ayé ẹ má ka ọ ìgbésẹ̀ wo gan-an ni wàá lára ti gbé. Pàtẹ́mi ti rírò nǹkan bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ẹni tó mọ̀fin tó lẹ́nu láti tẹ̀lé òfin mo lọ fi tó àwọn ọlọ́pàá létí. Àmọ́ bí ọmọ àdàgbà tí mo jẹ́ tí mo lè hàn pé tí irú nǹkan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ ìjọba ìjókòó lásán mo dẹ̀ ní bàbá ń gbẹ́jọ́ àpáta ló jókòó yìí. Tá a bá rí wọn kó oògùn ló jókòó. Ìní mo ṣe pè pé tó tún ṣẹlẹ̀ rèé o. Akíbọ̀dé ọ̀wá gbọ́ mọ wò mí. Ọ̀dúgbà ọ̀dúró amọ́dúgbà amọ́dúró amọ́dúsọ̀rọ̀ àrà rọrùn bí èpè ìbúsàwọ̀ òdúgbàjá o. Àgbàrò yẹn sáwọn gbọ̀dú gẹ̀rẹ̀jẹ̀ ọ̀sánọ̀tà òṣùgbọ́ òlùlù tí ń fojú jọ pé ọlọ́mọ àjọ bí o ọmọ tá àjọ bí tá àjọ dòrò sílẹ̀ yẹn ẹsẹ̀ sùúrùsù ìgbà tẹ́ pa ibi àbọ̀bọ̀lẹ̀ gbé pọmọ ọlọ́mọ jẹ́ ní òrò kẹ́jẹ èsè ibi ẹ̀rẹ́ náà fi mọ́ ọ̀rọ̀ yẹn àtàkìbọ̀dé bí múlẹ̀ lónìí o iṣẹ́ tó bá rẹ̀ yín ni kẹ́ ẹ máa jẹ́ fún iṣẹ́ tó bá rẹ̀ yín ẹ̀rẹ̀ gbọ́dọ̀ jẹ́ o ẹ má jẹ́ ká gbára ọ̀tá ọ̀ka o mo fẹ́ kẹ́ ẹ bá lọ lé yóò rẹ̀ yín níṣẹ́ mo sì fẹ́ kẹ́ ẹ jíṣẹ́ tó bá rẹ̀ yín fún Akíbọ̀dé wo ọ̀kẹ́ tí ọ̀kẹ́ rẹ bá yẹ láàrin ohun tó wà nù gbáyìí kó mú kàn. ọ̀kàrẹ̀ èèyàn yóò mú gan-an ló mú èyí ó yẹ ó mú òun ló mú wá wò òun ló fi rọrí o òun ló fi rọrí sùn òun tó bá wá rí òun ló sọ fún mi àwa mo gbèsè táwa gbé ó fi sábẹ́ kúlò rẹ̀ ó gbèrè rẹ̀ lé. Nǹkan tí bá wá rí. Ní sẹ̀sẹ̀ tó wá mú gbèsè tó yẹ kí n gbé ọ̀gbọ́ tá a bá rí mọ́kọ̀ oògùn ló wò yìí oògùn gbogbo bẹ lọ́wọ́ mi màdìá. Okay there. All right. Hey, darling. Oh, you're welcome. How are you? Fine. Darling, I'm on the way. Wọ́n ti sùn.
Hey, you go. Everybody, soon tell me what you want. After you. Thank you. Yeah. So, kí ló wà lẹ́yìn fún mi láti jẹ? Ṣé bẹ́ẹ̀ tí kọ́ọ̀pù rice lẹ fẹ́ jẹ mo ti prepare. Ìyẹn dà, bàbá mi set table sí. Màá kọ́kọ́ jẹun náà kí n tó lè ṣe anything. Kí n tó lè wẹ̀ gan máa jẹun. Okay. Jẹ́ tó bá ti ṣe dání. Ẹ jẹ́ kí n set time. Kábíyèsí aláṣẹ láyé aláṣẹ lọ́run ẹ ṣé o. Bàbá mi ẹ ṣé. Atóbi jùlọ bá yanu ẹ ṣé o. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ gbà pé bá yín wá. Jésù Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. Oh, thank you, Lord. Thank you, Father, Lord. Sọ pa àwọn gbowó lọ́wọ́ ọkọ mi báyìí. Parọ́ gbowó. Madam kò rí bẹ́ẹ̀ o. Tí n bá ti àbẹ̀ parọ́, ṣé lórí ọ̀rọ̀ ọmọ ni màá parọ́ lé lórí? Ẹ wo, ọmọ jẹ mí lógún ju. Èyí tí mo fi gbéra mi wá sínú ilé, wàá máa ṣiṣẹ́ tí mo ṣe wọn. Torí àwọn ọmọ mi ni. Ṣó ṣọ́ọ̀pù ọmọ ló sick because tá bá fẹ́ lówó tán sìn kó tó lọ fowó ta tẹ́tẹ́ ajá sáré owó ń jóná kó tó wá dé nsìn kó gbẹnu sókè padà ìyẹn lèmi ò ní láìkí o. Ọ̀gá mi lè parọ́ fún yín ẹ jẹ́ ká ṣe báyìí ọ̀gá ẹ wò bóṣù bá ti parí ẹ yọ nínú sálárì mi ẹ yọ padà. díà ṣó ń bọ ọmọ ṣan ó ní kémi yọnu oṣù ó mọ pàrọ̀ rí bẹ́ẹ̀ o àbí mo ti ṣe bẹ́ẹ̀ rí ni. One thing I know is this tó bá jẹ́ torí ọmọ ni kò sẹ́ni amount tí mi lè fún ẹ èló lówó yẹn. 20,000 ni sir. 20,000. Anyway tó bá dàárọ̀ la kò ju abá mi tí bá ti lọ ọ́fíìsì máa fún ẹ lówó yẹn first thing tomorrow morning. Kò tọ́pẹ́ ọmọ ọ̀ṣun. Níbo lọ̀rọ̀ yìí máa já sí. Dédé wòye o ẹ̀yin èèyàn wa. Èyí ni ìròyìn láti lè ṣe Fọlájùmí tẹlifíṣàn. Ọláìdé Ọlárẹ̀wájú oníròyìn ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn. Báàrin dé tiẹ̀ náà. Olórí orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti fi ìkíni ránṣẹ́ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé a kú pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún. Iléeṣẹ́ ọlọ́pàá ti kéde ògbóǹtarìgì ọ̀daràn apààyàn tí orúkọ rẹ̀ ń jẹ́ The Picture gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá. Ẹnikẹ́ni tí ó bá bá wa rí kó fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Níbo lọ̀rọ̀ yìí máa já sí. Nítorí àwọn ènìyàn wọn kú ọ̀rọ̀ nínú. Díà baby kí ló ṣẹlẹ̀ ó jẹun ní. Ọkọ mi. Yes dear. Oúnjẹ yẹn ò ní jẹ. Kí ló dé? Báwo lè ṣe express pé kí n jẹun? Àmọ́ òun máa wòrán gbé wọ́n wá ọkọ mi. Òun lè jáde kúrò nílé torí everybody ló ń wá ẹ. Dear, fọkàn balẹ̀ ṣùgbọ́n calm down ṣorí wọ́n ṣe ń wá mi yẹn gan-an ló dáa o wọ́n ṣe ń wá mi yẹn ló dáa fọkàn balẹ̀ ìyẹn gan-an lọ́rọ̀ fi máa tó sọ very soon ó máa yẹ ṣùgbọ́n. Tó bá sọ bẹ́ẹ̀. Ok ṣàlè jẹun sí ok yá jẹun díà. Jẹun díà àmọ́ wọ́n rí. The big job, the big job. Bàrà bá sọ nígbò díjú àmì títí o. Àjàdà tó lọ́jọ́ mọ́ rí kan títí o. Lágbára èrè kẹ́kọ̀ọ́ káre. Kò ṣe tán. Dúró náà ẹ̀sìn lẹ́yìn rẹ̀ pé iná bá sí. Ẹ mú ẹ
ẹ̀rọ bí òrẹ́lẹ̀ pé ni ọ̀tẹ̀ tó ń ṣiṣẹ́ nínú wa orí ẹ̀ ló máa. Ha! Ìwọ ọmọkùnrin ni. Ajá tó rí kòkò tó ń gbó èṣù máa ṣe kókó ajá lèṣù máa ń ṣe. Ìyá ẹ̀ kókò kò sí léwọ́ bẹ̀rẹ̀ àmójútó tó ń dá pọ̀. Officer, that's him. You! Yes, sir. Cuff him. Erémọdé yín pọ̀. Ẹ fún ẹ ẹran tí ò rẹ lẹ́pẹ̀ẹ́ ni ọdẹ tó ń ṣe lódùmarè orí ẹ̀ ló máa kú. Àmọ́ torí ìdí kàbí kejì àpèrè àmìlẹ̀kùn ìyẹn ọlọ́pàá ṣiṣẹ́ wọ̀nyí. Officer, cuff him. Cuff him, my friend. Ó ti yé mi. Ó yá ṣiṣẹ́ wọ̀nyí. Cuff him. Then move. Move. Yes. Ẹ bá wa ní station water. Okay. About office, I'm arrange for ambulance. I will be okuto and lay. Okay, officer. Thank you. Have a nice day, sir. All right. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Bọ́mọdé ń gẹ́gẹ́ nígbà. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Ló mọ bí àwọ̀ sí. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Ọlọ́kẹ̀lẹ́ tí gàjà ojúlọ́lá. Ojúlọ́lá. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. Oúnjẹ wọn lè bá àdèmí náà. Ṣé wàá òkè ṣá? Mo really like white rice ṣá. Àtàyàn ló máa ń jẹ́ kí èèyàn wí. Kò gẹ̀. Yà àwọn ọ̀pọ̀ lẹ́kìyàn. Bọ́dọ̀ máa sanwó wa. Ọ̀rẹ́ a nílẹ̀ láti wà very careful pẹ̀lú àwọn guys yẹn o. Ó dà pé scammer ni wọ́n o. Èmi náà observe. Scammer gidi làwọn guys yẹn o. Torí bí kò wọ́n ṣe ń bá mi sọ̀rọ̀, kò tọ́ fún 19 ni. Kò gẹ̀ tẹ̀. Ìdí tí mo fi sọ pé mi ò fẹ́ ká go in report man. Because ọ̀pá profile wa ṣé you get. So jẹ́ kó dàbí pé adé sí ló fún wọn. Dúró. Àkùkọ. Àbáwò kọ́kọ́ mọ̀ owó ni. Àkùkọ. Àkùkọ kàkà. It's a lie. Irọ́ ni o. Ẹ̀rìmọ́sì. Longest time. Kí ló wá débi? Kò ní bàjẹ́ brọ́dà mi. Ẹjọ́ mo bọ̀. Àdúgbò mi ni gbogbo bí náà. Ó máa ń jẹ síbí yìí náà ìwọ bọ̀bọ̀ yìí. Àbámi rẹ̀ champion ni mí bì. Ológun ní ìtàkùn bẹ́ẹ̀ sọ ní bàtà wà ní skul. Ètò ń sọ̀rọ̀ ẹ̀. Dáadáa ṣe gbé. Ológun àwọn fà brọ́dà mi. Ọ̀gbẹ́ni iṣẹ́ ti wà tọ́ bùsọ̀ bẹ́ẹ̀ ti bàyẹ̀ náà. Àkùkọ international. Ẹni. Ó ti ẹ̀ dábẹ́. Now, let me tell you something. Ṣọwọ́ ọ̀tún ló ń bọ́dà mi lọ́kàn. This is a perfect man to me. I swear to God. Only single look for you. Oh, I'm so glad to see you. Kò ní ṣe ìlú ara àkọ́kọ́ náà. Dáadé àti lórí ikọ̀. Ọ̀rọ̀ dáadé àkọ́kọ́ mi tó kéré November ẹ̀sìn. So, wọ́n kí n tó gbàgbé. Nǹkan tó fẹ́ ká ṣe ni. Àmì eré ṣubú yàwó ọmọ mẹ́ta. All right. 001. Ó terrible gan wẹ̀ ní ọ̀la. Bó ṣe rí mi. Mo sorry gan. A ní rí rẹ̀ mọ́ o. Ọlọ́run ní ṣe ní àkúfà o. Ọlọ́run á dúró tì wọ́n náà. Kí ló wá fẹ́ jẹ́ ká ṣe báyìí? Ó ṣe tó ń béèrè pé kí ló fẹ́ ká ṣe. Má gbẹ̀san ni of course. Ṣé orí láti ìgbà tí mo ti rí ẹ
wo gbogbo ewo mi ló tú because mo kàn ń gbé bọ́dì yẹn káàkiri látijọ́ ìrìn wọn náà imagine kò easy now wo tí mo ṣe rí ẹ yìí mo mọ̀ pé mo capable láti ràn mí lọ́wọ́ láti take vengeance má gbẹ̀san ni o. Any actually go easy but government change. I gbọ́dọ̀ wà very very careful. A gbọ́dọ̀ fi justice sórí ọwọ́ wa. O mọ̀ bí mo ṣe tó. Yeah. But this time around, you have to be very very careful. O mọ̀ tó máa ṣẹlẹ̀. There is a solution. God bless you. Mo jẹ́rìí ẹ̀ náà. Mo bọ́ síbẹ̀ sá. Lẹ́yìn náà mo ṣe àwọn lọ sọ́dọ̀ ọ̀gá DPO kan. Ọ̀rọ̀ ló kó mo wá o. Mi ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Ẹ máa pẹ̀lẹ́ àkùkọ ojú ẹ̀rí ọmọ báwo ni and who is this man? Ẹ pẹ̀lẹ́ o. Ọ̀rẹ́ mi ni. Okay. Òun ni mo mú wá pé ká wá rí yín sá. Ọ̀rẹ́ ẹ ni kí ni orúkọ ẹ̀? Ẹniọlá. Okay. Ìlú náà ló wà. Ó dẹ̀ mà ní gẹ́gẹ́ bí DPO lẹ́yìn. Kò jẹ́ gbòòrò bí irú àwa báyìí. Okay, carry on. Ó fi ọ̀rọ̀ kan lọ mí, ọ̀rọ̀ yẹn le púpọ̀ gan. Ó ní ṣe pẹ̀lú òun àti dádì àti mọ̀mí àtàwọn àbúrò ẹ̀ méjì. Wọ́n lọ bí kan, mọ́tò wọn wá ní small issue. Ó wá try láti lọ find solution, ó fa wọn mẹ́rẹ̀ẹ̀rin lẹ̀. On his way back, ló gbọ́ gunshot. Wọ́n pa ìyá ẹ̀ bàbá ẹ̀ wọ́n dẹ̀ pa àwọn àbúrò ẹ̀ méjì. Sad gan sa. Ọ̀rọ̀ yìí ló wá fi lọ̀ mí wípé kájọ fọwọ́sowọ́pọ̀ rẹ̀ wí tí mo pé mo wà lórí títì. Mo wá ní ó fẹ́ gbẹ̀san ṣá. No, it's not possible. You don't take law into your hands. Ó fẹ́ gbẹ̀san. Ẹ sà, mo fẹ́ gbẹ̀san o. Ò lè gbẹ̀san. Kí ni iṣẹ́ tàwa ọlọ́pàá tí wọ́n bá fẹ́ gbẹ̀san bẹ́ẹ̀ yẹn? Àwọn alámábá yín yanjú ẹ̀ kò ń ṣe wọ̀ kárí ọ̀jàre. Iṣẹ́ rí ọgbà tí ó gbọ́rọ̀ ìdọ́dọ̀ mi náà, mo ní a gbọ́dọ̀ take justice sórí ọwọ́ wa pé mo ní bàbá tí mo lè mú ọ̀rọ̀ yẹn wá bá ni mo ṣe mú wá sí ọ̀dọ̀ yìí. Sọ́tọ̀ kí lè fẹ́ kí mi ṣe fún yín? Mo fẹ́ jẹ́ kẹ́ fún mi lára bọ́ọ̀sì méjì mẹ́ta tá máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láti ṣiṣẹ́ yẹn sá. That's a very nice idea. Idea yẹn dá gan. Okay, o mean àwọn intelligent officers wa. Exactly, sir. Àwọn tó máa wà ní mufti. Exactly. Àwọn tó máa wà ní criminal investigation department. Orí sọ. Okay. Àá wo bíi méjì or mẹ́ta a máa fún yín. But o mọ̀ pé wọ́n máa wà ní special duty nìyẹn o. So a dẹ̀ láti wo nǹkan tá a fi máa foot gbogbo àwọn program yẹn tá a máa ṣe everything. Ẹ sà, tó bá jẹ́ tówó ni kò sí problem kankan. No, ọlọ́pàá kì í gbowó. Ṣé mo béèrè owó lọ́wọ́ ẹ̀? Ní ìbéèrè owó kí ló ń sọ fọ́ra ẹ̀ o? Àwọn ń gbowó. Àní àwọn boys yẹn á ní láti dùn wọ́n nínú. So àwọn máa gbé mọ́tò epo nǹkan kan káàkiri gbogbo ibi tí wọ́n máa ṣe àwọn iṣẹ́ yẹn. Wọ́n máa sun hòtẹ́ẹ̀lì, wọ́n máa ṣe bí sọlọ́pàá náà ló tún máa ṣe yẹn. Àti dùn wọ́n nínú lòun náà. Ẹ ló ń sọ àmọ́ àwọn mẹ́sàn owó àwọn ń gbowó. Anything tó bá take láti carry out operation successfully sir. Mo ready àti bí i. Bẹ́tà ó bẹ́tà bẹ́ẹ̀ yẹn bí o ṣe máa sọ nìyẹn. Ẹ̀rí wo la tún wá? A ti ní ẹ̀rí tó dájú bẹ́ẹ̀ yẹn. The next thing tá a máa ṣe é sí ni wípé ká lọ sí court. Ẹ ṣeun gan sir. Thank you very much. Ẹniọlá, o ṣọ́ pé gbogbo ọ̀rọ̀ yẹn bó ṣe rí ló ṣe sọ yìí. Ọlọ́run gbọ́ bó ṣe rí mo ṣe sọ yẹn sà bí wọ́n bí mi lè parọ́. Okay. Okay. Ọlọ́run á kọ́ wa. No problem. I'm with you.
níbo lọ̀rọ̀ yìí máa já sí nítorí àwọn èèyàn wọ́n kú ọwọ́ nínú ọkọ mi ènìyàn náà kú bójú ọkọ mi ọkọ mi láti fún lọ ayé mi ọpẹ́ ní fọ́lọ́run ọpẹ́ ní fọ́lọ́run Ọlọ́run lè ṣe nǹkan kan fàyè ọpẹ́ lẹ̀ ká máa gbalé lọ ni kí ló tún kù àti dúpẹ́ ká máa lọ sọ́dọ̀ mi náà. I just want to appreciate you. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Thank you for everything. Get up, please. ẹ wo o ní ìdí àti máa dúpẹ́. Ojúṣe ẹ̀ ní í ṣe Ọlọ́run ti gbé sí kú àgbà kò sí ní mú kó ń bẹ láìláì. Ọlọ́run ló fi rú ẹ̀ dín kí wá nínú ẹbí wa ojúṣe ẹ̀ ní. It's quite unfortunate pé nígbà tí wàá ti ọpẹ́ máa pàdé ara yín èmi ò sí ní picture yẹn ọ̀ but you see lẹ́yìn Ọlọ́run tó dá wa òun nìkan ni mo tún ní àtún fi ìyàwó mi ìwọ pẹ̀lú àwọn ọmọ mi nǹkan tó yẹ kí n ṣe gbọ́dọ̀ ni mo ń ṣe a kàn dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run jẹ́ kó pọ̀ jù láì ọpẹ́ ní fọ́lọ́run. I'm very grateful, sir. I'm very grateful. Ọlọ́run mọ̀ fún ọ sí gbogbo tó bá ti ń dáwọ́ lé àyàn mọ̀ yọrí lágbára Ọlọ́run dín fún ọ sí yóò máa fún ọ sí gbogbo kéèsì tó bá ti parí báyìí Ọlọ́run mọ̀ ti sọ́dọ̀ rẹ. Mr. Razak ẹ jẹ́ ká máa lọ sí. kò sí. Níbi gbogbo ó dẹ̀rọ bàmọ̀dàngàrẹ̀ nígbà àwọn àgbà ló mọ̀ bí ìyàwó sí àwọn àgbà ló mọ̀ bí ìyàwó sí àwọn àgbà ló mọ̀ bí ìyàwó sí. Iná lójú ẹkùn iná ojú wa ń gbóná pẹpẹ kò ṣẹ́gbà mú ẹ má dìgbò lẹ́gbọ́n ọlẹ́wọ̀n